Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ káàbọ̀ sórí ètò Africa Media Live Television tí a ti mú bó ṣe ń lọ wá fún yín ní ìgbàkúùgbà lóòrèkóòrè. Orúkọ mi ò yí padà, Òtúsànyà Adékúnlé lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnmẹ̀ lórúkọ tèmi ń jẹ́. The Jagunlabi as the Broken Ninja, the one and only Muhammad Battle General. Ó ké sí lọ́wọ́ lórí ètò sọ́tiẹ̀ kí n sọ tèmi lórí ìkànnì Africa Media Live Television ìrọ̀lẹ́wà. Ẹ̀ ń jẹ́ ìgbádùn bó ṣe ń lọ. Ọ̀rọ̀ wa ò ní pọ̀ lọ́jọ́ ti tòní. Ọ̀rọ̀ mi já lórí gbajúgbajà olórin Fújì tí a mọ̀ sí Alhaji Wasiu Ọmọgbọ́láhàn Àyìndé Marshal, di olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú àti ìkan nínú àwọn onílù wọn tí a mọ̀ sí Kunle Ayanlowo. Nǹkan tí èmi máa sọ lórí ẹ̀ ni pé ìjà ló dé lórín dòwe. Bí àwọn Yorùbá ṣe máa ń sọ, wọ́n ní ìjà ló dé lórín di òwe. Tíjà ò bá dé, gbogbo ọ̀rọ̀ tí à ń gbọ́ lórí ayélujára lórí afẹ́fẹ́ tí Kunle tí wọ́n ń sọ, a ní máa gbọ́ àwọn àṣírí yẹn, a ní máa mọ bó ṣe ń lọ. Mi ò ní òótọ́ ló ń sọ o, mi ò dẹ̀ nírọ́ ni wọ́n ń pa o. Àtọ̀rọ̀ tí Alhaji King Wasiu Àyìndé Marshal táwọn náà sọ, mi ò lóòótọ́ ló ń sọ o, mi ò dẹ̀ nírọ́ ló ń pa o. Àmọ́ view tèmi lórí ọ̀rọ̀ ilé mi kò fẹ́ share pẹ̀lú ẹ̀yin lólùfẹ́ wa. Kí ni mo wá rò? Nǹkan tó jẹ́ kí n fẹ́ gba onílù yìí gbọ́ díẹ̀ ni pé wọ́n fi ìlù tí wọ́n ń lù wọ́n fi búra. Ẹ dẹ̀ mọ̀ pé ìlù fúnra rẹ̀ gan wọ́n lò ṣàtìtì wọn. Àyàn fúnra ẹ̀ ó jẹ́ nǹkan tó yẹ pé kò jẹ́ kí èèyàn fi máa búra rárá. Torí ó la pé wọ́n máa ń bọ́ àyàn galú, wọ́n ń ṣe nílé Ifẹ̀. Wọ́n máa ń bọ àyàn fúnra nílé Ifẹ̀. So àyàn náà fúnra rẹ̀ òun náà ní spirit títí ẹ̀. Torí òun náà ó ń gún ọ̀rọ̀ jáde ni. O lè fi àyàn bá èèyàn sọ̀rọ̀. Wọ́n fi búra. Ìbúra tó fi bú ni ó fẹ́ jẹ́ kí àwọn kan gbà wọ́n gbọ́. Àmọ́ ṣé Alhaji Wasiu Àyìndé Marshal K1 the ultimate, ṣé àwọn náà lè fi any instrument tí wọ́n fi ń kọ tó fi ń tọ́ ń lò ṣé wọ́n lè fi búra ṣá? Ìbéèrè tí mo kàn ní nìyẹn o. Gbogbo ọ̀rọ̀ tí Ayanlowo sọ, tí wọ́n sọ, wọ́n ti fi ìlù tí wọ́n ń lù wọ́n ti fi búra. Ṣé K1 the ultimate, ṣé àwọn náà lè fi microphone àwọn lò, ṣé àwọn lè fi microphone yẹn búra? Àbí àwọn náà lè fi àyàn yẹn ìlú yẹn, ṣé àwọn náà lè fi búra? Àmọ́ tó bá wá ṣe bẹ́ẹ̀, kí wá ta la fẹ́ gbàgbọ́ nínú àwọn méjèèjì báyìí? Ta lẹni tá a fẹ́ gbàgbọ́ nínú àwọn méjèèjì? Bọ́yẹ sọ, wọ́n ní ibi tójú yàn tó ojú Olódùmarè ó tó bẹ́ẹ̀. Ọlọ́run ló mọ àárín yìí o. Gbogbo àwọn tó ń sọ ìsọkúsọ pé kinní kan ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn dájọ́ o. Ọlọ́run lọba tó ní ìdájọ́ lọ́dọ̀ o. Ìkan tèmi kàn rò ni pé ọ̀rọ̀ tó ń lọ yìí ó má bàa ju agbára àwọn méjèèjì lọ. Kọ́ tètè bá wọn parí ẹ̀. Aláwọn èèyàn tó lè pè wọ́n náà. Àwọn fúnman president wọn ẹ lè dá sọ̀rọ̀ yìí kọ́ pé àwọn méjèèjì kọ́ pọ̀ tó kọ́ pò sí kọ́ dá sọ̀rọ̀ tó wọn kọ́ ní ojú ọ̀wọ́ parí ẹ̀ fún wọn. Nǹkan tèmi rò ní because ọ̀rọ̀ yìí ó ti ń lọ fà báyìí. Àwọn nǹkan bí àwòtọ́ ni o bóyá arọ́ ni o, wọ́n ní tó bá parí eré aṣọ tó láàgùn sọ máa ní kọ́ bọ nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ kó máa jáde láti ń gbọ́. Bó ṣe lọ búra lẹ́yìn kọ́ wá kinní kan lọ gbogbo ẹ̀ láti ń gbọ́. Bó ṣe mú ti Musiliu Arọ́nàṣọlá bó ṣe mọ láàrin pé kinní kan. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn it has to stop. Kò sẹ́ẹ̀ tí mo support nínú àwọn méjèèjì. I'm only talking from my own view. It has to stop. Kọ́ ètè bá wọn, kọ́ ètè pé ọ̀tún kọ́ pòsì, kọ́ parí ìjà tó wà nílẹ̀ kó dẹ̀ kún síbẹ̀.
gbogbo àṣírí tó ń jáde kò ní yẹ àní máa gbọ́n tà mọ́. Wọ́n lọ bá ti parí show wọ́n máa ní ká ọbọ̀ṣọ tó làágùn sí gbogbo wọn bọ tó bá ní show gbogbo ayé tó wọ́n ń show fúnra wọn làwọn ń rà á kí wọ́n àlóhùn lòún raṣọ fún wọn bàbá yẹn fúnra wọn làwọn ń raṣọ pé ọ̀rọ̀ tó tún wá sọ pé kí wọ́n sọ fáwọn ẹjọ́ tó dá nínú ẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ ni pé torí àwọn máa ń wọ aṣọ ẹ̀mí lórí stage tó yàtọ̀ sí aṣọ táwọn ọmọ ẹgbẹ́ wọ̀ pé àwọn dẹ̀ ti sọ fún wọn pé tẹ́ bá ti fẹ́ tíṣẹ́ bá ti wà ẹ̀ ǹdẹ́ kó mọ aṣọ tóun máa wọ̀ kóun tètè gẹ̀ẹ́tì ẹ̀dá tóun bá ti ń pè Ìbàdàn làwọn ń gbé àwọn òbí lẹ́kọ̀ọ́ most iṣẹ́ kẹrì Èkó ló wà iṣẹ́ ibi most aṣọ àwọn ọwọ́ dry cleaners ló wà so kọ́ ìjẹ́ká wọn kì í tètè sọ fún àwọn ló ń fà á táwọn fi ń wọ aṣọ ẹ̀mí lórí stage pé the next tí kéwọn àbádẹ́ máa kí kéwọn ní ultimate máa dájọ́ wọ́n ní kéwọn sọ pé tó bá next time táwọn bá ti wọ aṣọ ẹ̀mí ìjà tó yàtọ̀ sí aṣọ ọmọ ẹgbẹ́ lórí stage kọ́ nu àwọn kọ́ ìjà aṣọ ẹ̀mọ́ wọn lọ́rùn ṣẹ́jọ́ tó yẹ kí àgbàlagbà dá nìyẹn tó bá yẹ lóòótọ́ bẹ́ẹ̀ o kò jẹ́ kí kéwọn àṣẹ bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ kò jẹ́ kí kéwọn àṣẹ bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ rárá tó bá nídìí ẹni tó ń wọ aṣọ ẹ̀mí wà sórí fún eré kò ní dánwò tó bá nídìí tó nǹkan tẹ̀mí kọ́ fíù lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn nìyẹn kọ́ ètè bá wọn dá sí kọ́ ètè parí ẹ̀ gbogbo àṣírí tó ń tú yìí wẹ́ Ọlọ́run á bá wọn yanjú ẹ̀ o bàbá náà lè tún sọ̀rọ̀ jáde pé kọ́jọ́ kó wọ́n lépa ẹ̀mí òun kó wọ́n lépa ẹ̀mí àwọn àbálẹ̀ àwọn tó bá ń gbọ́wọ́ kọ́wọ́ yẹn ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ jẹ́ ká sinmi ẹ̀dọ̀ so mo ti béèrè mi pé ṣé K1 náà ṣáwọn náà lè fi any instrument wọ́n fi búra bí ọba yìí ṣe fi búra tó bá ṣe bẹ́ẹ̀ tàlàmà á gbàgbé náà méjèèjì tàlàmọ̀ tó ń sọ̀rọ̀ tó tàlàmọ̀ tó ń parọ́ with all this talk tí gbogbo wọn táwọn méjèèjì jọ ń sọ yìí àti rí evidence kan pé ókè o pàtó o tàbá parí eré o kìíní kan o a máa bọ́ evidence we don't see any evidence so how do you want us to believe báwo ẹ ṣe fẹ́ ká believe láti rí any evidence but ìlú tí bàbá yẹn fi búra ló fẹ́ káwọn kan gba bàbá yìí gbọ́ bàbá àgbàlagbà ni wọ́n ló fẹ́ káwọn kan gbà wọ́n gbọ́ but ṣé K1 náà lè fi any instrument ẹ̀ náà fi búra pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ ń kọ́ o irọ́ tó jìnnà sóòótọ́ ni ọ̀rọ̀ tí bàbá yìí sọ ń kọ́ o òótọ́ tó jìnnà sí irọ́ ni ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ so nǹkan tí mo ní kí wọ́n bá yín sọ nìyẹn view tèmi yí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà láàrin K1 the ultimate àti ọmọlẹ́yìn wọn Kunle Ayanlowo so níbi jù mẹ́rin lórí ètò lọ́jọ́ ti tòní orúkọ mi ò yí padà Ọ̀túnsànyà Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyọ̀ Jíjagunlábí àsìdìpókùnùdà the one and only Bababadu general ló ń kì í ló ń bá yín sọ̀rọ̀ lórí ètò sọ́ọ̀tì kí n sọ tèmi tó jẹ́ tàwa lórí ìkànnì Africa Media Live Television ẹ mọ bí ṣe máa ń sọ fún yín gbogbo ìgbà ẹ máa like programs wa ẹ máa share ẹ máa comment ẹ jọ̀ọ́ ẹ̀yin náà lè help wa ẹ máa like ẹ máa share ẹ máa comment ó lè máa rán yín létí pé ẹ má gbàgbé subscribe ẹ máa subscribe sí all the time ẹ máa subscribe sí ọ̀fẹ́ ní ọ̀gbó lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ máa subscribe so ọ̀rọ̀ wa níjú bẹ́ẹ̀ lórí ètò lọ́rọ̀ tòní a máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.